àlàyé rẹ̀ o lórí bí ilé alájà méjì ṣe dàwó lẹ́kọ̀ọ́ lásìkò táwọn èèyàn inú rẹ̀ ń sùn lọ́wọ́ tí ẹ̀mí sì ṣòfò bẹ́ẹ̀ lọ́pọ̀ farapa. Ní òwúrọ̀ ọjọ́ ajé ní ariwo gbalẹ̀ pé ilé alájà kan ti dàwó lulẹ̀ nílùú Èkó. Ojúlé 54 ní ilé alájà méjì wọn o. Òpópónà Kọ́ọ̀l Òyìngbò ní ilé náà ti dàwó. Lásìkò tí à ń kó ìròyìn yìí jọ kò tí ì sí ẹni tó lè fi òǹkà iye èèyàn tó ti di olóògbé nínú ìṣẹ̀lẹ̀ ilé tó dàwó náà lélẹ̀ láàárọ̀ ọjọ́ ajé pàápàá jùlọ lọ́jọ́ ìṣẹ́gun eléyìí tí a mú ìròyìn yìí wá nípínlẹ̀ Èkó. Àtẹ̀jáde tí Margaret Adésẹ̀yẹ adarí iléeṣẹ́ panápaná ìpínlẹ̀ Èkó fi síta láàárọ̀ ọjọ́ ajé náà fìdí ilé wíwó náà múlẹ̀ o. Adésẹ̀yẹ sọ pé ẹsẹ̀kẹsẹ̀ ní ikọ̀ panápaná láti Sàárì Ìgámù ti lọ síbẹ̀ lẹ́yìn tí àwọn gba ìpè ẹgbà wá ní nǹkan bí aago 12 kọjá 20 ìṣẹ́jú lọ́jọ́ ajé náà. Àjọ panápaná sọ pé ilé náà ti ń fi àpẹẹrẹ hàn tẹ́lẹ̀ pé ó lè dàwó nígbàkúgbà. Nígbà tí yóò sì fi parí iṣẹ́ lọ́jọ́ ajé àwọn èèyàn tó ń gbé níbẹ̀ sì wà nínú rẹ̀ tí wọ́n ń sùn. Èyí ló fà á tí ọ̀pọ̀ èèyàn fi há sínú rẹ̀ tí ẹ̀mí tó bá a lọ kò sì lóǹkà lásìkò yìí o. Ìjọba ti sàmì sí ilé náà tẹ́lẹ̀ láti kìlọ̀ ewu tó rọ̀ mọ́ ilé ọ̀hún kó tó di pé ó dàwó. Bẹ́ẹ̀ ni àtẹ̀jáde àjọ panápaná Èkó sọ. Ìròyìn sọ pé èèyàn 15 tí wọ́n jẹ́ ọkùnrin 7, obìnrin 4 àti ọmọdé 4 ni wọ́n ti gbé jáde lábẹ́ ilé náà o. Àwọn èèyàn náà ti farapa lọ́nà ọ̀tọ̀ọ̀tọ̀ wọ́n sì ti gbé wọn lọ sí ilé ìwòsàn ìjọba àpapọ̀ tó wà ní Èbúté Mẹ́ta léríkùsù Èkó. Iṣẹ́ sì ń tẹ̀síwájú lórí àtikó àwọn tó há sábẹ́ ilé náà jáde. Ìròyìn yàjóyàjó fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́kànnì Jìgì Alára. Ẹ máa pẹ̀ka ẹ máa fèròǹgbà yín sábàlá àríwísì. Imam Abdulwaheed ló ti ń jábọ̀ ìròyìn. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.